nígbà míì òwe ní. That you consulted àwọn ìkìlọ̀ wo ló wà ńbẹ̀. what are the precautions there? The person does not know. púpọ̀ náà àwọn èèyàn tó tẹpá lónìí. A lot of people that initiated wọ́n máa proud pé babaláwo ní fálà wọn. that they will be proud of it that they are àwọn ṣe gbà. ẹlòmíì rántí èèwọ̀ fà ẹ̀. some people does not remember his or her taboos. ẹlòmíì tó bá tí wọ́n rántí èèwọ̀ fà ẹ̀. and even if he remembers his or her taboos. èèyàn mélòó ló wọ́n ti tẹ́ amárí èèwọ̀. who is the person that remembers tó ní èèwọ̀ náà pé ní èèwọ̀ bàlùfọ̀n. there is a taboo we call the primary taboo. It is a primary taboo. tó yẹ kí kò séèyàn tó tẹfá tí wọ́n ní ka ìwọ̀ yẹn fún. there is nobody that will initiate it and people will not be giving that. wọ́n wá ka ìwọ̀ 7 péré lè wọ̀ yẹn. it is only 7. tí wọn ò bá ka ìwọ̀ yẹn fún ẹ. if that taboo is not given to you you are. eléyìí ò ṣe ìwọ ifá tó bí ẹ but general taboo tún wà tó so gbogbo àwa tá a tẹfá papọ̀. there is a general taboo that connected everybody that has Ifá. so ẹlòmíì ò kì í mọ̀. a lot of people don't know everything that we are doing. ẹlòmíì tẹfá. there are people initiate Ifá. kò paná dù. and does not finish his study because the person is not a calm person. mo sọ ọkọ fẹ́ nìkan ẹni yẹn ó wá sọ́dọ̀ mi. a person came to me. ó lóun fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀. and said he wants to fìdí ẹgbẹ́ lélẹ̀. nǹkan yẹn ń gun gàràgàrà. the person is still. ó sáré send owó. the person send money. ó wá ní pé ẹgbẹ́ tóun fẹ́ ṣe. and said this ẹgbẹ́ that she wants to do. ó lóun ti ṣe káàkiri o. she said she has done it somewhere else before. òun ti lọ Kútọ́nù. she has done it in Kútọ́nù. òun ti lọ sí gbá. she has done it somewhere. wọ́n ti gbá òun. they have duped her. nítorí owó tèmi gan fẹ́ gbà lọ́wọ́ òun. because this money òun ló kéré jù ní gbogbo ibi tóun ti ń lọ. that this money that they have collected from her is the smallest amount of money. wọ́n á ní pé báwo mo ṣe fẹ́ mọ̀ bóyá gbogbo ibi tó lọ ìbóyá wọ́n gbà ẹ̀ àbí wọ́n gbà ẹ̀. how do I know that maybe they are duping you there or not.
mo ní pé kó má lè wá sọ pé mi náà gbà ẹ̀. so that you will not say that I'm duping you ó also. máa dáa kó o béèrè ìtumọ̀ ẹgbẹ́ tó fẹ́ fi lélẹ̀ yìí. It will be very good for you Torí to ask púpọ̀ nínú wa questions about lónìí. it because a lot of us ẹlòmíì today màmá claim ọmọ ẹlẹ́gbẹ́ ni mí. some will be ó claiming sì lè I'm máa fi alẹ̀ elected mọ́ ọkọ ẹ̀. and will be even be ọmọ ẹlẹ́gbẹ́ ni ẹgbẹ́ ò tí ì fún ọkọ ẹ̀ ní 1 billion rí. your ẹgbẹ́ Ó bẹ̀rẹ̀ sí ní àtọ́jú fẹgbẹ́ your halẹ̀. and you are using your to threaten ẹgbẹ́ nígbà yourself. tó rí gan My ẹgbẹ́ nígbà lé gan ẹgbẹ́ ẹgbẹ́ orúkọ rẹ̀ jẹ́ you are deceiving ẹgbẹ́ tí ò yourself. recognize ẹ ẹgbẹ́ that ẹgbẹ́ does tí not gbogbo wà connect pẹ̀lú the ẹgbẹ́ that you are not tó connected tọ́jú to the ẹgbẹ́ that you are wọ́n not kọ́ taking nínú care of. ẹgbẹ́ You don't even know the meaning of ẹgbẹ́. ó mọ̀ You don't even know the tó meaning. kọ̀ tí ọmọ ẹlẹ́gbẹ́ ni mí You're just tó bẹ̀rẹ̀ sí ní fi alẹ̀ You tó are ti just pupa oní yóò ó ń tán rẹ jẹ o ti gbé wíìgì o ti ṣe you are gbogbo ẹ̀ deceiving yourself. o ti tọ́ gbájú rẹ̀ ó ń tán rẹ They play. ìyẹn kọ́ ó mọ mí ní ẹ̀gbẹ́ You don't know the meaning. ẹlòmíì believe pé obìnrin tó bá ti pupa lẹ́lẹ́gbẹ́ Some people believe that it is a fair woman that is tẹ́lẹ̀ bá ti ẹlẹ́gbẹ́. pupa kanlẹ̀ báyìí ẹlẹ́gbẹ́ ọmọ ni. That if you are fair enough, àwọn you are kan tún already pé àwọn elected. lélẹ́rè Some even call themselves Emiri. àwọn kan pé àwọn lélẹ́rè ọmọ Some person call them gbogbo Eleri. àwọn ọkọ̀ yà mọ̀ tún mú ẹ̀ All these things we don't know the meaning. ẹlòmíì ò mọ̀ tún mú ẹ o. Some people does not even know the meaning. ìmí ni ẹ̀ ní káwọn kọ́ lọ ṣe rìsáàṣì First go and make so that research àní of máa these ó things. ní máa expect nǹkan tí nǹkan yẹn ò lè ṣe fún ẹ. So you will not be expecting what you are not supposed to be imagine tó expecting. lọ tẹ fáwọn tó bá ti tẹ fáwọn ti dolówó. Just imagine that you initiate it and you think you are Òun tọrọ ẹ already jẹ rich. ni o. You are just deceiving ìfẹ́ òní yourself. nǹkan ṣe pẹ̀lú pé kó o jẹ́ billionaire. If does not have anything with you being a òyìnbó tí billionaire. fá connect pẹ̀lú ó kọjá ọ̀rọ̀ owó But what if I is connecting with is more than money torí pé fact finder ní fá. because it is a pathfinder. torí pathfinder tó jẹ́ yìí Because of it being a pathfinder, ọ̀nà tí ifá fẹ́ tọ̀ fún ẹ the path that Ifa will kò choose ju for you wípé kò tọ̀ ẹ̀ sọ́nà lọ. is just to put you in the right way. ṣé gbogbo èèyàn Is it everybody tí fá ń tọ́ sọ́nà ló ń gbà? that Ifa is putting on the right way is àwa following ti the rí way? àwọn èèyàn tó pé èèwọ̀ wọn ò tiẹ̀ jọ wọ́n lójú. We know people that they are not even self-aware of their mo ti wá sọ kankan fáwọn èèyàn kan gbogbo èèwọ̀ tó tún kà fún wa yìí all this award that they are even giving to us. gbogbo àti bìlí pé èèwọ̀ tó kà fún abẹ́ tó rí kálẹ̀ lówó ni. Some people even believe that it is èèwọ̀ tó wà èèwọ̀ bí ìwà tó ń pé health yẹn ló ṣiṣẹ́ fún. some there are some taboos that it is even pertaining to your health. ni mo máa sọ fún ẹ pé ìdílé kọ̀ọ̀kan ló ní èèwọ̀. That is why we are always telling you that every family has their own taboos. púpọ̀ nínú wa lè ní àmọ́mọ́ o. A lot of us don't know it. àmọ́ wípé ìdílé kankan gan ní èèwọ̀ tiẹ̀. We don't even know that each family has its own taboos. ṣùgbọ́n ibẹ̀ kọ́ là ń yà sí lẹ́nu. Because that is not where we are going a today. kò fi yẹn ṣe ìtanijí fún wa lórí ráńpẹ́ ni. That will just be a very brief eternity. mo ṣe ní ìwúre fún ẹnìkankan wa I made it a prayer to us today pé a ò ní dé èèwọ̀. that we will not, ṣùgbọ́n mo ò fẹ́ kí a máa wá sílé ìjọsìn Ifá lásán. we shouldn't just be coming to the house of worship. ìwé Just ìwé like tí mo that. kọ jáde tó jẹ́ ìwé odù mẹ́rìndínlógún This book that is 16 Odu, tó bá ṣí if you open it, nǹkan tó máa bá bẹ̀ ni pé bí a ṣe ń júbà you will meet a lot of things in the context. lẹ́yìn introduction Then you will see introduction. yẹn wá ní pé kí ni Ifá Then the introduction will introduce bí what yóò bá Ifa ṣe is. wà ń bẹ̀ ni English ẹ̀ wà ń bẹ̀ We have subtitle ẹ̀ wà ń bẹ̀ we have the subtitle What is version. Ifa? What is Ifa? primary nìyí That's the primary. ẹlòmíì ò mọ̀ tí mo fa Some people don't gbogbo even akọ̀ know what jókòó is sí ìlà ilé nìyí We are just here tó today. bá béèrè pé lọ́wọ́ ẹlòmíì pé kí ni Ifá gangan If they ask some people that what is Ifa, ẹlòmíì bí ni pé Ifá lọ́wọ́ mi là they even thought Ifa is Orunmila. kó dẹ̀ rí bẹ́ẹ̀ And it is not even like that. gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká kọ́kọ́ mọ̀ We should know all these things. àwọn nǹkan yìí gangan ni primary tó yẹ ká mọ̀ o These are the primary things that we torí are tí supposed a to bá know. mọ̀ And if we are a if ní we mọ̀ don't know, value ẹ̀ we won't know the value. báwo ló ṣe fẹ́ mọ̀ value àwọn babaláwo tó bá kọ́ fa. Why will you know the value of Babalawo if you are not a learned? mo wá sọ pé nǹkan ẹni tí ò mọ̀ kàn òun náà ní kó sọ́wọ́ 419 It is an unknowledgeable person that will ṣé be ìwọ duped. tó mọ̀ fa You that you know tó jẹ́ Ifa pé ó ti mọ̀ tún and you know tó the ti mọ̀ right òsì from the kò left. sí lọ́tọ̀ fẹ́ pa fún ẹ̀. There is no lie that they will. lẹ́ẹ̀ni opposite kankan sí group kan They posted something in one group today. ẹni yẹn ó ṣe ọpẹlẹẹlẹ That person opens up there ó dẹ̀ lóun fẹ́ kífá fún gbogbo àwọn èèyàn and he said he wants tó to fẹ́ dábàá fún wọn. and wants to consult for ó everybody. wá ó ní odù tó wà nílẹ̀ yìí I said o this ọ̀sẹ̀ ìbílẹ̀ ni I said it is ìwé Ọ̀ṣẹ́ ẹ̀kún ni ìbílẹ̀ and ó it kàn is sọ ìwé. ó kàn sọ ẹ ti mọ̀ pé 419 lẹ́ni And yìí you know this person is bọ́sẹ̀ ní already báwọn one. èèyàn wà ní
life yẹn tó ń sọ pé ẹ yẹ̀ wá wò ẹ yẹ̀ wá wò And ẹ bá wa there yẹ̀ will wá be wò people that does not know anything and they are saying ẹjọ that gbogbo àwọn yẹn náà ló máa ṣàyẹ̀wò and those people will consult. ṣáwọn yẹn ò ti kó sọ́wọ́ báyìí They are already wọ́n ti they kó are sọ́wọ́ wọ́n ti kó kò ṣe sọ́wọ́. fọ́ọ̀tì ẹni tó gbà wọn ni Is it the person's fault? òun lọ̀rọ̀ tá à ń sọ fún yín fọ́ọ̀tì àwa ni o It is your own fault. la ṣe ń sọ pé kó o tó máa wá nǹkan tí ò sọ mu Before you start looking for what does not know, ìmọ̀ ní kó kọ́kọ́ wá go and look for knowledge. nǹkan táwọn òyìnbó ìtọ́fi àárẹ̀ ìdíwà nìyẹn That is where the òyìnbó kí wọ́n Oyinbo, tẹ́fà torí mo fẹ́ ní owó the Oyinbo does not wọn initiate kí wọ́n bọ́ because fà of torí mo money. fẹ́ kọ́lé ọmọ wa bọ̀ ọmọ wa kọ́ fa ni They came to learn tó bá it. òyìnbó kan tó tẹ́fà fún fẹ́ kọ́ fa ni If you see one Oyinbo that came to tó initiate wọ́n mọ̀ pé it, tó bá ti kọ́ ìfà yìí I know that if he has learned it, òun ti ṣe oríire he has torí bẹ́ẹ̀ lè tán mọ́ because you can't deceive him ó ti again. ní freedom ni He has freedom nǹkan again. tí ò bá mọ̀ náà lọ máa fi lù ẹ́ ń It jìbìtì is something that you don't know that you will be òun too ni tough. ẹ̀kọ́ tí a wá ń sọ fún gbogbo wa lẹ́ẹ̀ni That is what we are pé telling you ẹ̀kọ́ tá a jẹ today. kó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ fámá ẹ̀yin tẹ̀lé sáré pé fẹ́ kó nínú ẹ̀sìn kan You that you want to go away ẹ from fẹ́ one bọ́ sínú individual. ìṣẹ̀ṣe You want to go ẹ into fẹ́ bọ́ sínú ìṣẹ̀ṣe. ẹ̀sìn ẹ fẹ́ bọ́ sínú ìṣẹ̀ṣe You want to go into ẹ ìṣẹ̀ṣe. má bọ̀ sínú They are ìṣẹ̀ṣe not telling you not to go there. tẹ bá máa jó ṣàká kẹ jó ṣàká If you be Oshaka, be tẹ bá Oshaka. máa jẹ́ òṣoko jó ṣoko If you be Oshoko, wọ́n mọ̀ pé oníṣẹ̀ṣe ní ẹ́ you want to be dúró Oníṣẹ̀ṣe, tó àṣọ oníṣẹ̀ṣe just stand má at one má place. sọ̀rọ̀ ẹni ṣekúṣẹ́yẹ Don't be Ṣekúṣẹyẹ. àjàwó tí kì í bá ọ dáwọ́ òde ìlú nínú olùfà kan nìyẹn so ẹ jọ ṣekúṣẹ́yẹ ò dáa Being two-sided is not òun gbogbo wá sí ìgbà fẹ́ jó oníṣẹ̀ṣe He wants to be but what is Oníṣẹ̀ṣe. ifá tó simple ju àmọ́ What is Ifa? The most simple, simplest nítorí pé kò question. síbi tí ṣe ò sí There is deed in nínú every ìṣẹ̀ṣe tó fẹ́ tọ̀ yìí even in Ìṣẹ̀ṣe that you òun want la to- ọ̀nà yẹn làwọn kan ń tọ̀ tó fi ń lu àwọn èèyàn ní jìbìtì that is where some people are even duping some people. tí ìwọ ò bá wá nímọ̀ nípa And if you don't have enough wà wá knowledge tó about sọ́wọ́ you will tọ́wọ́ ti wá lù ẹ̀ jìbìtì and if they do wà wá sọ pé oníṣẹ̀ṣe ò dáa you say that Ìṣẹ̀ṣe is not wá nìyẹn this is what we are telling pé you. ìmọ̀ yẹn gbogbo ló wà important jù The knowledge is what matters the most. ó jẹ́ kápẹ́ńtà ni You are a kò carpenter. túmọ̀ sí pé ò lè nímọ̀ nípa That ká doesn't mean you cannot káwọn have ní pé kó ló knowledge máa about fi ṣiṣẹ́ ṣe it. Does not even mean you should torí ara ẹni la ṣe ń kọ́fà It is because of you that you are learning it. ó kọ́fà tó lẹ́nu kankan You are not learning it because of anybody. anybody tó bá lóun babaláwo If you say you are a torí babalawo, ara ẹ̀ ló ṣe kọ́fà you learnt it because of yourself. torí ìmọ̀ yẹn bó bá ṣe ń dìpù sí bẹ́ẹ̀ ni o ṣe máa fi túra ẹ lẹ̀ The more you are ẹni tó getting ní tools deeper, lọ́wọ́ ni that is where you are. torí pé nǹkan mi wà tó ń pé tools ló need ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní fagídí spanner tí ò bá mu òun lè fi ń ṣe ẹ fẹ́ tú bóòtù 12 ẹ wá lọ mú 14 ẹ bẹ̀rẹ̀ sí ní stress ara yín ẹ wá ń pààkẹ́ ẹ ń fi nǹkan oríṣiríṣi sí pé a ṣàtú èèyàn kókò rẹ̀ dé ó dẹ̀ mú spanner tí ó bá mu rẹ́gí ó dẹ̀ débẹ̀ ó dẹ̀ rẹ̀ àti nǹkan tó fẹ́ tú lọ́ọ̀ ṣe pé àwọn èèyàn kò kí ń sọ owó agbára owó ọlọ́sàn They pay money for. so ìmọ̀ yìí ni ká lé So let's go. so ìwé ìlànà máa fi ṣètanijí fún wa lónìí We will make our preaching pé from the what book is Ifá that what is tó Ifa. bá ti wá ń kà á màmá máa wo Yorùbá ẹ̀
Ọ̀rúnmìlà tún dárúkọ owó, ó ní ìbáṣepásíwín ní básíwín gbélé wọn ọ̀bá ti gbé àwọn ọlọ́mọ jóná, ìbáṣepé wèrè ní bá wèrè rìn pọ̀, wọn ọ̀bá ti gbé àwọn ọlọ́mọ jù sí kànga kọ̀tọ̀kọ̀tọ̀. Díbá fún Ọ̀rúnmìlà yóò fogójì tẹ Ṣàngó nífá, ṣẹgbọ́. Díbá fún Ọ̀rúnmìlà yóò fogójì tẹ Ṣàngó nífá, yóò fọgọ́fà dáde fún Ọ̀rúnmìlà ló tẹ Ṣàngó fà. So báwo ló ṣe fẹ́ sọ ìtàn ìwọ ọmọ oníṣàngó tó bá ti ń proud sí fa òun ní skọ́nskọ́n ni any deities báyìí. Tẹ́ bá kọ́ fáǹsìn kò yẹ kí n máa advice ní pé kẹ́ kọ́fà wọn kò yà babaláwo ni àtàwọn bíbí bá kọ́fà ojú wọn máa là o torí pé tẹ́ bá kọ́fà
sì ó lẹ́ni tó bá ti tẹ̀lé ọ̀rọ̀ ẹnu Ifá ẹni yẹn bìrì pé so ìwọ tó bá wá dá Ifá sọ fún ẹ pé ṣọ́ra fún nǹkan báyìí má jẹ́ nǹkan báyìí tó dẹ̀jà so why you stressing yourself o bìrì pé Ọlọ́run wà ní that's it. ìmọ̀ yìí kì í ṣe ìmọ̀ tó yẹ ká kó dànù ìmọ̀ tá a gbọ́dọ̀ máa wádìí ẹ̀ lójoojúmọ́ ni torí pé ká lè máa tú gbogbo nǹkan tó ti sọnù jáde torí kò sí nǹkan kan tá a máa fi gbára wa nílẹ̀ adúláwọ̀ tó ju Ifá lọ torí Elédùmarè fún nìkan gbogbo ìlú kọ̀ọ̀kan l'Elédùmarè ti fún ní ẹ̀bùn tó máa fi ṣoríire ẹ̀yin lẹ̀ tí ìmọ̀ tọ̀dọ̀ yín
àwọn ọlọ́wà bí gbogbo wa kalẹ̀ yìí o torí ẹlòmí ò mọ̀ ìpò òrìṣà ló bí òun kalẹ̀. Ọbàtálá wà nínú ìdílé ẹ, ọmọ Ọlọ́bàtálá ni òrìṣà ló bí ẹ sílé ayé. Ṣàngó ló ń bọ ní ilé ẹ, Ṣàngó ló bí ẹ sílé ayé. Irú àwa Ọlọ́bàtálá ni wá, Onífá ni wá. Gbogbo deities tó bá ń bọ nínú ilé ẹ, òun ló bí ẹ sílé ayé. Òun ló tọ̀ wá, ìlànà ẹ ló tọ̀ wá. Ọmọ ẹlòmíì ìlànà ìdílé Eléṣù ni, Èṣù ló bí wọn sílé ayé. Àti rí àwọn ọmọ ìdílé Eléṣù dáadáa rẹpẹtẹ tí wọn dẹ̀ ṣe ìjórúkọ yẹn dọ̀la. Èṣù bí Èṣù Lékan, ṣùgbọ́n wọ́n bàjẹ́ fún wa débi wípé torí èèyàn ti jẹ́ orúkọ ẹ̀ pé nǹkan burúkú ni. Ìwọ tó o fẹ́ sọ fún wa wípé Èṣù jẹ́ nǹkan burúkú, ìjọ ọmọ mi ní Èṣù ṣó lè divine Èṣù, tó bá ti lè divine Èṣù ò ní right láti sọ pé Èṣù nǹkan burúkú ni. Nǹkan tó bá ti lè divine wáì tó ṣe ń sọ̀tàn ẹ̀, wáì tó lè jẹ́ pé àwọn tí wọn ò ní mọ̀ nípa nǹkan ló ń sọ nǹkan fún ẹ pé nǹkan ìbáyìí ló ṣe rí. Nígbà táwa gbogbo fúnra wa gan illiterate ni wá, àwa ìmọ̀. Imagine pé èèyàn kan sọ fún ẹ wípé èèyàn kan pe Ògún fún ọmọ Ògún, ìwọ́n tó ń pè wú àwọn àṣẹ Ògúntáyọ̀ ní sọ, Ògúntáyọ̀ wà nínú sọ ní mú wa náà tá lè jẹ́ nídìílé wa tá tún lè fi sí. Kẹ́kọ̀ọ́ sọ pé Ògún tó wá translate ẹ̀fẹ́ mi as God of Iron, mi understand. Èèyàn pé Ògún fún ẹni God of Iron ó dey admit. Ṣé wọ́n lè literate ni abẹ́ni tó pè fún ẹ? Translate orúkọ yẹn fúnra rẹ̀ ní Yorùbá. Ọlọ́run irin. Kí ló pè lógún? Kí ló pè ní God? Ọlọ́run. Kí ni irin? Ó wá sọ fún ẹ pé ọ̀run ó wá fẹ́ pè fún wa, wá pè papọ̀ nílẹ̀ Yorùbá. Ọlọ́run irin. Ṣó ọmọ Yorùbá ti pògún lọ́lọ́run irin? Ṣóògùn fọlọ́run sẹ́yìn orúkọ ẹ̀ ni? Deities kọ́kọ́ ò fọlọ́run sẹ́yìn orúkọ wọn. Kílódé papọ̀. Báwo ló ṣe máa pè Ògún ní Ọlọ́run irin? Mi understand. God of Iron, God of Water. Kò jọra wọn. Mú ibi tó wá gọ́dẹ̀, wọ́n tún wá sọ fún ẹ pé small letter G. Níbi tó ti rí pọ́ dẹ̀ ní ẹ́ God wípé wọ́n á lo small letter G pé àwọn Ọlọ́run kékeré nìyẹn o. Ọlọ́run ò pé méjì, kò sọ́lọ́run kékeré, kò sọ́lọ́run ńlá. Ọlọ́run kan ṣoṣo ló wà, Elédùmarè kan ṣoṣo ló wà. Òun ló ń rí sí gbogbo àwọn deities lára, òun náà ló sì ṣiṣẹ́. So o ò lè pe orúkọ ẹ̀ pẹ̀lú wọn. Nílẹ̀ Yorùbá àìtí ẹ̀ bá pe Ọlọ́run Ògún rí, ká máa forúkọ Ọlọ́run sẹ́yìn àwọn irúmọlẹ̀ wa. Sẹ́yìn ò mọ̀ túmọ̀ ẹ̀ ni. Downgrade ńlá ni fún wa nílẹ̀ Yorùbá. Wọ́n ìtẹ̀ àwọn irinṣẹ́ Ògún ò ní English name, deities ni gbogbo wọn. Ògún is Ògún. Tó bá ti fẹ́ kọ̀wé tó fẹ́ sọ̀rọ̀ nípa Ògún fún yàn, Ògún sosososo nǹkan síbẹ̀. Ó dàbí sọ́ọ̀nì mẹ́ni wọ́n tó ń jogun Táyọ̀ jọ nítorí Ọlọ́run ó yá translate as English now. God of Iron Tayo. No, Ògún Táyọ̀ lórúkọ ẹ ní Yorùbá, bá mi translate as English jọ. Ẹ̀yin olóyìnbó ẹ tẹ́ mi lò. No, sí English ni Ògún Táyọ̀ sí English. God of Iron God of Iron lògún. Kí ni Táyọ̀? Kí ni Táyọ̀ ní English? Ayọ̀, ó tó ayọ̀. Joy àbí? Okay. God of Iron Joy. Ìwọ náà wo kò make sense. Ṣó make sense létí ẹ? God of Iron Joy. Ìwọ náà wo. Why? Má accept nǹkan tí o correct. La ṣe sọ fún wa pé àwa náà gbọ́dọ̀ máa ronú. Ó dẹ̀ pé nǹkan fún wa. Ìwọ náà dẹ̀ accept ẹ̀ bẹ́ẹ̀. O ò dẹ̀ make research lórí nǹkan tó sọ yìí. Nǹkan tẹ́mi náà sọ fún ẹ lé ní digest ẹ̀ kó wo fúnra rẹ̀. O gbọ́dọ̀ tún dé nípo digest nǹkan tó lu sọ fún ìbáwo ló ṣe rí. Fúnra rẹ̀ máa mọ̀ tọ́. Òtítọ́ èèyàn kì í force ẹ̀ fúnra rẹ̀ wà mọ̀ tọ́. Nígbà tó bá ronú wà róòtọ́. Tó bá wà díẹ̀ onítẹ̀wé bá rọrọ́ èèyàn kì í róòtọ́. So má máa accept àwọn nǹkan yẹn. Ìwọ tó ń fògùn ní English name. Bó o mọ English name ẹ̀dán o. Ṣèbóríṣà náà lẹ́dán nílẹ̀ Yorùbá. Sọ English name ẹ̀ erinlẹ̀. Táwọn ìyá ti wá ń sin erinlẹ̀. Jọ kí ni English name erinlẹ̀ o? Oṣù táwọn abaláwo fi ń tẹfá. Kí ni English name ẹ̀? Wọ́n ìtẹ̀ kí ni yóò kọ́ ẹ̀ lé òrìṣà à ń sọ irínwó orúmalẹ̀.
ṣe gbogbo yín wo orúmọlẹ̀ ẹ mọ English name wọn àwọn kan wà nínú wọn tẹ mọ English name wọn ṣe ó yẹ kẹ́ lè mọ English name gbogbo wọn ni ó bá sọ English name méjì ó gbé fún mi. to like mi understand kò sọ English name ìwòrì méjì fún mi kò sọ English name ọ̀yẹ̀kúrò sùn fún mi gbogbo ojú 256 gbogbo ojú fa 256 tó wà ní ayé ẹ rí English name ẹ ọ̀sẹ̀ méjì tó bí Ìbàdàn ẹ tí rí English name ẹ láti jọ ẹ kí ẹ wí 2 ọ̀sẹ̀ so ẹ má jẹ́ kó tán wá ẹ má jẹ́ kó tán wá mọ́ ẹ má jẹ́ kẹ́nìkan tán wá tó bá ń tàn ẹ̀ ìwọ náà dẹ̀ máa tọ́ra ẹ̀ tó bá ń tàn ẹ̀ kí ló tí wọ́n náà tún tọ́ra ẹ̀ ọ̀nà òtítọ́ lélẹ̀ yìí náà ò nídìí NAFDAC kò nídìí ìṣẹ̀lọ́ngbà kíní kan kò nídìí corporate affairs commission kò lè ṣe ọ̀rọ̀ òtítọ́ ni ṣùgbọ́n ìmọ̀ fáì ló jẹ́ ká lè mọ̀nà òtítọ́ yìí torí tàbá nímọ̀ fáì agbogbo wa la máa accept pé Ògún is God of iron èṣù is Satan tó ṣe máa pọ̀ sí ni so àwọn orúkọ mi ò nídìí NAFDAC orúkọ mi ò nídìí wàhálà bó ti mọ mí ni ẹ̀ èyí tí mi bá mọ mí ni ẹ̀ mi ń jẹ́ ó lè pè mí kí n dẹ́ ẹ lò ó ṣe máa pè mí bá ṣe rí mi mọ kí ló dé bẹ́ẹ̀ mi ì mọ mí ni ẹ̀ kí ni mí ni ẹ̀ ó yà mí mọ̀. mistake táwọn bàbá wa ṣe nìyẹn kò wá ṣe pé kẹ́yìn náà tún wá máa continue pẹ̀lú mistake ẹ̀ nǹkan tá à ń sọ nìyẹn àwọn bàbá wa ó ṣe àwọn mistake kan kò dé ṣe àwọn náà torí pé bójú ṣe là ní a lè blame wọn but this is the right time fún wa láti take correction kó má tún wá fẹ́ tàwọn ọmọ tiwa